Sara rena re. Yeah. Jésù olùtọ́jú ènìyàn o. Sara rena re. Agbára Ọlọ́run pọ̀. Ó lànà sórí òkun. Ó di Jẹ́ríkò. Ó lànà sórí òkun. Ó di Jẹ́ríkò. Yeah, I can see my people now. The other broadcast is not clear. Oyefeso, how are you? God bless you. You're welcome. Patricia, you're welcome. Wow, Mama Caroline, hope you are blessed. You're welcome, Mama. If I see your comment, I will greet you. Bile. Gbogbo Abuja ńkọ́ o. Olórí ọlọ́kàn mi ṣàlàáfíà ni. Ọmọ gbọ́ tèmi international. How are you? Àwọn ajú aṣẹ́gun lọ o. Nítorí àwa gbẹ́kẹ̀ wa lé ọ Jésù. Àwọn ajú aṣẹ́gun lọ o. Hallelujah. Mama Felicia Oyekola, God bless you, Mama. And forever you are God. Ẹ jẹ́ ká share program yìí o. Adura Opin Odun ti bẹ̀rẹ̀ nìyẹn o. And forever you are Lord. Thank you, Father. Thank you, Lord. Jesus. Hallelujah. Amen. Amen. Are you ready to give God your quality praise? Yeah. Are you ready? We are ready. Are you ready? We are ready. Amen. Amen. Thank you, Jesus. Ìyá mi Àríjẹ Ọmọlára, God bless you. Thank you, Jesus. You're welcome. Thank you, Lord. Joy overflows in my heart. Hey! Sing a new song to the Lord. Joy overflows in my heart. Sing a new song to the Lord. I will praise your name. I will praise your name. I will worship you. Glory, hallelujah. Sing a new song to the Lord. Glory, hallelujah. Glory, hallelujah. Sing a new song to the Lord. Joy overflow. Joy overflows in my heart. Sing a new song to the Lord. Joy overflows in my heart. Sing a new song to the Lord. I will praise your name. I will praise your name. I will worship. I will worship you. Glory, hallelujah. Glory, hallelujah. Sing a new song to the Lord. Thank you, Jesus. Glory, hallelujah. Hallelujah. Sing a new song to the Lord. I am a father that will never, never fail. I am a father that will never, never fail. Jesus is my father. He will never, never fail. Rock of ages, never, never fail. Oh, Lord. I have a father that will never, never fail me. I have a father you will never, ever fail me.
Jesus is my Father. He will never ever fail me. Rock of ages, never ever fail me. Hey, that ló share now. Yeah, so okay. That ló share program yìí. Torí mi ò pẹ́ online. Gbé prayer wà fáwọn ọmọ wẹ́wẹ́. Come and see. Hey, oh my God. Come and see what the Lord has done. Come and see what the Lord has done. Olórí Adékànmí. Pé Jésù. Olórí mo ti sọ fún ẹ Jésù bá kò ní pẹ́ dé. Jésù yìí ń bọ̀ o. Ẹ̀yin ọmọ o. Ẹ̀dá múre gírí. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí níyàwó yìí tí ń bá mú yín. Èmi odidi mọ́mì. Pé Jésù ń bọ̀ o. Yé Jésù ń bọ̀ o. Jésù ń bọ̀ o. Ẹ̀yin ọmọ ogun ẹ̀dá múre gírí. Somebody shout hallelujah. Amen. You know, I'm so happy to be alive today to witness this day. Hallelujah. I know you are watching online, but I need you to know there is no distance in the spirit realm, like I usually say. The same manifest presence of God in this studio will reach out to you in the name of Jesus. Seriously. All I need you to do Gbogbo is ẹ̀jẹ̀ just ń pè mí open up níyàwó your ìyàwó ẹ ṣọ́ra yín o. Màá arrest mọ́mì Ṣílò lórúkọ mi o. Bible says, this sign shall follow them that believe. In the name of Jesus, may sign and I am wonder Mommy happen for Shilo. you
through this ministration in the name of Jesus. Amen. Just open up your spirit. I'm about to bring up a big brother, a living legend. Tell your neighbor, you never see anything. You never see anything. Big brother, a living legend. Please, online audience, go ahead and celebrate with me as I bring up on the stage for the first time. Good afternoon, everybody. Hello, my baby, how are you? Ibo lẹ ti rí ìyàwó tuntun tẹ́ pariwo yìí kò yé mi o. Ìyàwó àtọdún wo. Oríṣiríṣi ìbéèrè ni mo ti ń rí. Kí n tó máa sọ̀rọ̀ mi lọ jẹ́ kí n kí gbogbo ẹbí mi. Ẹ káàárọ̀ sà, ẹ káàsán sà, ẹ kúrọ̀lẹ́ sà. Ibi gbogbo tẹ́ bá ti ń wò mí, mo kí yín ní time yín. God bless everyone. Good morning, good evening, every good náà ni. Lórúkọ Jésù, ó máa good fún wa lọ ni o. Kò ní bàdì fún wa lórúkọ Jésù. Ó máa good fún wa ni o. Kò ní bàjẹ́ fún yín o. Inú yín máa dùn ni o. Ọlọ́ṣàánú mi lọ́wọ́ àwọn obìnrin lórí òkè Ṣílò. Èmi ò kú sọ nǹkan kan tèmi. Èmi ò sọ̀rọ̀ ń sìn. Ọjọ́ rẹ̀ ń bọ̀. Thank you, everybody. Thank you. Mo kí wa ní gbogbo ọ̀nà níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Orí òkè Ṣílò náà ni mo ti ń sọ̀rọ̀. Orúkọ mi ò yí padà. Olórí ayababìnrin. Àyàbí ọdún òkèdá ẹ̀rọ tí gbogbo èèyàn mọ̀ sí màmá Ṣílò. Mo kí yín ní orúkọ Jésù. Iṣẹ́ Olúwa la fi rán mi. Iṣẹ́ ìjèrè ọkàn ó jẹ́ iyebíye sí mi. Mo fẹ́ràn orin kíkọ lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run dẹ̀ fún mi ní oríṣiríṣi ẹ̀bùn tó ń ṣe ayé lóore. Mo dá ògo, mo dá gbogbo ẹ̀, mo mọ rírì, mo darí gbogbo ògo. Má jẹ́ kí n sọ pé mo dá ògo. Mo darí gbogbo ògo sọ́dọ̀ ẹni tó ní ògo nìkan. Mo mọ rírì gbogbo ẹ̀yin bíi aláyọ̀ yìí. Ẹ̀yin adé kí ìlú dùn. Ẹ̀yin adé kí ẹkún ó tán. Ẹ̀yin adé kí ẹ̀rín kó wọlé kó ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin adé kí ara yá gágá. Ẹ ṣé. Thank you, everybody. I want to appreciate you, my sir. Thank you for watching me. Thank you for joining your faith with mine. Thank you for loving our ministry. Thank you. Thank you. Thank you. Mo dárí o. Ìyàwó ló wà níbí. Ìyàwó kan wà níbí tẹ́ bá rí ẹ̀yin gá mọ̀ pé ìyàwó ni. Ẹni pé ó yàtọ̀ síra. Oríṣiríṣi ìbéèrè ti fẹ́ pa mí. Ìbéèrè ti fẹ́ ṣe mí léṣe. Mi nǹkan mọ̀ béèrè tí mo fẹ́ dáhùn mọ́. Ẹnìkan ní ẹnìyàn ó rẹ́rìn gan gidi ni o. Ó ní mọ́mì Ṣílò ṣé ẹ ṣe dírámà ni àbí ẹ̀mí ni ẹ̀. Mi ò mọ tí mo fẹ́ fi dá lóhùn. Ṣẹ́rẹ́yìn ẹ̀yin obìnrin orí òkè Ṣílò tẹ́ wà bí ẹ ṣọ́ra yín gbogbo bẹ ṣe ń kọ́mẹ̀tì tẹ́ ṣe ń jù síra yín tẹ́ ṣe ń hàn tẹ́ ṣe ń gbà lọ́wọ́ ara yín gbogbo ẹni mò ń rí o. Gbàtà bá máa yanjú ẹ̀wọ̀n ní síbẹ̀ o ẹ ṣọ́ra yín o mo ń sọ fún yín sí i o. Ní ẹnìkan tí ẹ béèrè mọ́mì ṣe ń ṣe fíìmù ni mo ní mò ń ṣe fíìmù. Aládùúrú ọjọ́ orí mi èmi ń ṣe fíìmù. Ẹ ṣé tí mò ń ṣe ṣó ó look funny ni mi understand. Ṣé wọn ò ṣe tún mi gbérí ni?
mi ò understand. Ṣé Túnmi gbé wá jẹ́ nǹkan bàbàrà? I don't understand. Mi mọ reason táwọn èèyàn fi ń béèrè. In fact, gbà tó yá mo ní láti mo off messenger mi for a while, mo ṣe tán padà ni. Because eléyìí Madea ni ó ga o, but I don't understand you well. Congratulations ṣá. Woman kan ti ẹ̀kọ́ dédé wá sórí timeline mi. Ó péré lájíhìnrere evangelist kíní kan, mo ti gbàgbé orúkọ ẹ̀. Ó ní congratulations o. But I don't understand you. Kí ló fẹ́ understand? Mi ò understand yín tó fẹ́ mọ̀. Ìbéèrè ẹ̀ gangan ò yé mi náà. Mi ò mọ nǹkan tí ò understand. Kò yé mi. Ó ti kọ́kọ́ kí mi pé congratulations. Ó tún yá ó tún lò understand, but congratulations. Ẹ gbà mí o. Wọ́n ti fẹ́ fi béèrè oríṣiríṣi lọ́wọ́ mi. Mi ti ẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ gan mọ́ báyìí. Máa kan Níyì lórúkọ ẹ̀, ó wà lọ́ṣogbo, ṣòṣogbo ló wà. Ìkan lára àwọn olórin ẹ̀mí kan ló bá mẹ́sẹ̀jì mi, ó ní kò yé òun o, ṣé mò ń ṣe fíìmù ni? Mo lé mi ṣe fíìmù. Mi ò kọ fèsì náà torí èsì tí máa fún kò ní láìkẹ́, mi ò wá sọ anything. Ó ní ṣé mò ń ṣe fíìmù? Ẹ gbà mí, ṣé fíìmù ni mò ń ṣe? Kò yé mi o, bíyá mo ti do ní tíátà, mo ti di Ìyábọ̀. Kò yé mi bíyá mo dẹ̀ ti di bàbá kí náà ń pè. Ṣé mo jògògó ni? Àbí mo jọ màmá Rainbow? Mi ò understand. Ìbéèrè tẹ́ ń béèrè lọ́wọ́ mi yóò yé mi ni mo ṣe ní kí n béèrè pé ṣé kò sí nǹkan mi ń bẹ. Ìtó yẹ kó kí aláyọ̀ pé eléyìí mà tún lágbára kẹ̀. At what age? At what stage? At what year of marriage làwọn eléyìí ṣe tún mi gbé? Gbogbo ẹ̀ ló máa ń fọ́ ní ìsàyé. Gbogbo ẹ̀ lẹ́ máa béèrè ìbéèrè oríṣiríṣi. Kò yé mi bí amọ̀dẹ̀jọ́ ayọ̀ mọ̀ gáàjì. Kò yé mi mọ̀ béèrè. Mi kàn wá mọ èsì tí mo fẹ́ fọ̀. Ìgbà tán ti béèrè mi yá dáhùn. Ìgbà tó yá mo yá ẹ ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Àtẹ̀yin tẹ́ ẹ kọ́mẹ́ǹtì, àtẹ̀yin tẹ́ ẹ ń kọ́mẹ́ǹtì. Àtòrí ẹ wo gbogbo yín ṣàṣe. Ẹnìkan ní I don't understand this woman again. Jọ kí ló fẹ́ fi understand mi gangan náà? Kò yé mi. Must you understand me? Àyà mi. Ní ọjọ́ tí ọjọ́ ọ̀rọ̀ bá tó. Ọjọ́ tí ọjọ́ ọ̀rọ̀ bá tó, mo máa sọ. Ṣùgbọ́n ọjọ́ ọ̀rọ̀ ò tíì tó. Mo máa bẹ̀rẹ̀. Ó ní páàtì tó gùn gan ni. Páàtì tó gùn ni. Mo dẹ̀ ti rí i pé àwọn èèyàn ń sọ oríṣiríṣi lórí ìrìn àjò ayọ̀ tí èmi àti pápá rìn lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀. So mo ti ní determination. Èèyàn mi kan tiẹ̀ pè mí pé mọ́mí ẹ jọ̀ọ́, a fẹ́ gbé BBC wá kán wá question yín. Mo ní kò sí problem. Mo ní that's good pé àwọn tó tiẹ̀ ń béèrè question wá lè understand ìtumọ̀ nǹkan tá a ṣe. Àwọn ìbéèrè tó bá dẹ̀ yẹ kán béèrè náà wọ́n á béèrè. Èyí tó bá rántí màá rán wọn létí. So mo ní mò ń retí ẹ̀yin BBC. Inú mi á dùn tẹ́ bá lè wá gbọ́ nǹkan tèmi náà fẹ́ sọ. So àwọn tí wọ́n náà fẹ́ gbé wọn wá yẹn mò ń retí o. Orí òkè ni mo wà o. Ṣé ẹ gbọ́? Ẹ máa bọ̀, ẹ béèrè question lọ́wọ́ mi, no problem. Mo máa dá yín lóhùn. And I'm very sure you will meet me and Daddy on seat. In fact, I'm appreciate ẹ gan tẹ́ bá gbé CNN wá. It's good to know more about people. You don't know me, you don't know anything about. That's why that mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé people know me. Èmi ni mi ò mọ̀ yàn, àwọn èèyàn mọ̀ mi. Mo mọ̀ yàn o.
mi ò mọ̀yàn ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ mí. Kí tó kúrò ní rẹ́gísírì lọ́jọ́ yẹn gan ni Facebook ti dàrú. Before we left the registry that day, Facebook is already scattered. Èmi ò mọ̀yàn but àwọn èèyàn mọ̀ mí. Ẹ ṣé o, ẹ ṣé. Mo ní mo nǹkan dé o, eléyìí tún lágbára. Èmi ò tiẹ̀, mi ò mọ̀ pé ó máa diran tó bẹ́ẹ̀ yẹn, but ẹ rí, mo fẹ́ pa òwe yìí wípé ó máa ń dùn ṣe ní tí Ọlọ́run bá lọ́wọ́ sí. Ẹlòmíà ní wọ́n ti ń plan kínní for years. Ìrìn àjò tó kọ̀ rọra rí yẹn tí àwọn èèyàn ń post káàkiri yẹn, tí n bá sọ iye ọjọ́ tó gbà fún ẹ, wàá lanu pé Mọ́mì Ṣílò, there is something to this. Ṣùgbọ́n there is nothing to it but God. Àánú ló ń sọ̀rọ̀. So mo fẹ́ dúpẹ́ lẹ́ẹ̀kan sí i lọ́wọ́ gbogbo ẹni bí ẹni, èèyàn bí èèyàn. Ẹ ṣé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbẹ́rù ìyàwó, ẹrù ìyàwó tẹ́ ẹ gbà, ẹ̀yin ọmọ ilé, ẹ̀yin ìyàwó ilé, àwọn ẹrù ìyá gbọ́ bàbá gbọ́. Ó yẹ pé ẹ gba dáórì, àwa gan ò lè san. Ẹ ṣé, gbogbo yín náà ni mo sọ fún yín pọ́jọ́ ọ̀rọ̀ ń bọ̀, ẹ má worry. There is time for everything. When the time is very ripe, màá jẹ́ kí ẹ mọ bó ṣe lọ, ẹ má worry. But mo fẹ́ ká gbàdúrà ní time tá a wà yìí ni. Kí n dẹ̀ sọ ohun tí Olúwa ní kí n sọ, kí n dẹ̀ kúrò ń bẹ̀. Mo gbàgbọ́ wípé ọmọ Yorùbá ni gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi. Ọmọ Yorùbá ni gbogbo wa. Tábàtẹ̀ wá rẹni tó ṣe yíbò láàrin wa, wọ́n lè máa pọ̀ bí ẹnìkan àbí méjì, ṣùgbọ́n mo gbàgbọ́ pé kò sí ẹnikẹ́ni tí ò gbọ́ èdè tí mò ń sọ lẹ́nu lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ ká mọ̀ nǹkan kan dájú wípé ṣé rí ayé tá a wà yìí kì í ṣe tiwa. Tá a bá ti ní èrò yìí lọ́kàn pé ayé tá a wà yìí ò ń ṣe tiwa o, gbogbo ohun tá a bá ń ṣe, ìbẹ̀rù Ọlọ́run á máa wà ńbẹ̀. Gbogbo ohun tá a bá dáwọ́lé, a máa fi bẹ̀rù Ọlọ́run gbé kalẹ̀. Ṣé rí ayé tá a wà yìí, oríṣiríṣi ló wà nù ayé. Kò dẹ̀ sí bí a ṣe lè rìn ká má pàdé ara wa. A lè pàdé ara wa lọ́nà ire, a dẹ̀ lè pàdé ara wa lọ́nà ibi. So kò síbi tó ní kálukú wà tí Ọlọ́run ò sí ńbẹ̀. Àwa ni ká má kọjá kádàrá wa, ká má sáré kọjá kíni, ká má sáré kọjá kádàrá wa. Ọlọ́run ló ń ṣoore èèyàn kọ́. Mo fẹ́ ká ní ìmọ̀ yìí lọ́kàn wa wípé Ọlọ́run nìkan ló ń ṣoore èèyàn kọ́. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ kí n tó wọ inú àdúrà lọ. Mo fẹ́ fi àwọn òye nǹkan kan yé wa. Mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí ínsídẹ́ǹtì ọmọ tí wọ́n nà ṣe léṣe àbí tí wọ́n pa, tí wọ́n bá ṣe gbọ́ pé wọ́n da kẹ́míkà sí lẹ́nu, ó padà wá kú or something. Kí náà porúkọ ọmọ yẹn ni? Sylvester. Àwa òbí, ẹ wò ó, gbogbo nǹkan tá a bá ṣe lójú ọmọ ni wọ́n máa ń gbé sọ́pọlọ. Tí ọkọ bá jẹ́ ẹni tó máa ń na ìyàwó ẹ̀, tí wọ́n dẹ̀ ti lọ́mọ, àwọn ọmọ yẹn ń rí gbogbo nǹkan tẹ́ ẹ jọ ń ṣe. Tí ọkọ àti ìyàwó ò bá máa rá pamọ́, tí wọ́n ní ìbáṣepọ̀ lójú àwọn ọmọ wọn, gbogbo ẹ̀ ni wọ́n á sórí, wọ́n máa practicalize ẹ̀ fún ẹ lọ́jọ́ kan.
anything you are doing, bàbá ni ẹni, obìnrin, ẹ jẹ́ ká share program yìí. Mi ò fẹ́ ká dínkù, mo fẹ́ ká máa pọ̀ sí ni. Ẹ jẹ́ ká share program yìí fún àwọn òbí káàkiri. Ọkọ àtìyàwó nígbà tán pàdé ara wọn, wọ́n pàdé láti jọ máa gbé papọ̀ nínú ìfẹ́ kan ni, kì í ṣe nínú ìkórìíra. Now, tí ọkọ bá ti ń kórìíra ìyàwó ẹ̀, tọ́mọdé ti wà láàrin wọn, gbogbo ẹ̀ làwọn ọmọ yẹn máa record. Wọ́n lè má sọ̀rọ̀, wọ́n lè ṣe bí ẹni pé wọ́n rí, ṣùgbọ́n recording àwọn ọmọ tí à ń bí láyé ìsìn ó pọ̀ o. Ó ní mo ṣe máa sọ fún ẹ̀yin òbí, ẹ ṣọ́ra ṣe lójú àwọn ọmọ yín. Bàbá tó mu sìgá tó mutí lójú ọmọ yẹn máa practicalize ẹ̀ lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ náà ni ìyá tó ń ṣe yán dáradára lójú ọmọ, òun náà máa rí àzí ẹ̀ ńjọ́ kan o. Ẹ jẹ́ ká kíyèsára, ẹ jẹ́ ká mọ bí tá a kù sí. Ẹ̀yin òbí, ẹ ṣàtúnṣe. Oríṣiríṣi nǹkan ló wọ́pọ̀ káàkiri báyìí. I am very sure pé àwọn ọmọ tí wọ́n na ọmọ Sylvester yìí títí tán fi gbẹ̀mí lẹ́nu ẹ̀, bí wọ́n da kẹ́míkà sí lẹ́nu tó fi jẹrà déta. I'm very sure pé àwọn pírẹ̀tì wọn ti máa practicalize murder lójú wọn rí, tí àwọn ọmọ yẹn fi mọ̀ pé wọ́n máa paná, wọ́n máa na ẹ̀dá ẹgbẹ́ wọn. They have practicalized something like that. Wọ́n ti practicalize irú nǹkan bẹ́ẹ̀ yẹn lójú àwọn ọmọ yẹn rí. Whereas àwọn òbí yìí ò ní mọ̀ wípé ọmọ yẹn rí wọn, wọ́n rò pé àwọn ṣe é gbé ni. Wọ́n mọ̀ wípé ọjọ́ tí àṣírí bá máa tú síta, báyìí náà ló ṣe máa tú. Mọ́mì, dáàdì, ẹ jẹ́ ká kíyèsí àwọn tá a bá ń ṣe lójú àwọn ọmọ yìí. Ẹ kọ́ wọn ní ẹ̀kọ́. Mo ṣe sọ fáwọn èèyàn mi, má fi ìwà òyìnbó tọ́mọ ẹ nílùú ọba o. Mo ń sọ fún ẹ o. Tó bá ti hùwà tí ò dá, rọra mú nǹkan ẹ wọlé. Jẹ́ kó mọ̀ wípé Nàìjíríà ló ti wá. Kódà gan kó wá bí síbẹ̀, sọ fún pé ọmọ Nàìjá nìwọ, ọmọ Nàìjá lòun náà. Kó má ṣe nonsense. Torí ọmọ tí a ò bá kọ́, a gbé ilé tá a kọ́ ta o. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká mọ nǹkan tá a bá máa ṣe lójú àwọn ọmọ yìí. Ẹ jẹ́ ká mọ̀, ẹ jẹ́ ká lákìyèsí, ẹ jẹ́ ká wo àwọn tá à ń wù níwà àwa òbí. Àwọn ọmọ yẹn ń wò ó. Lágbára Ọlọ́run, ọmọ wa ò ní dáràn sí wa lọ́rùn o. Mo close chapter yẹn. Tí n bá fẹ́ gbé yín wọlé, màá jẹ́ kẹ́ mọ̀. If you have one or two things to say, I will let you know. Tẹ́ bá fẹ́ wọlé, just drop a comment. Ẹ jọ̀ọ́ máa mú ní nǹkan tí mo fẹ́ sọ. Màá sọ fún yín tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe lè wọlé. That's number one. Number two. Òbí, gbàdúrà lórí ọmọ nísìn, kó má bàa gbàdúrà lọ́la o. Ó dáa kẹ́ ẹ máa ṣoge, ó dáa kẹ́ ẹ máa dínjú, dáa. Ìwà obìnrin ni kó ṣoge, kó ṣe gbáì, kó ṣàwò. Ṣùgbọ́n ṣoge níwọ̀n o.
kí mo wí ṣoge níwọ̀n gbàdúrà fún ọmọ rẹ o. Okay. Ẹ wo bí Sátánì ṣe ń pa ọ̀pọ̀ òbí lẹ́kún lópin ọdún yìí. Ẹ wo bí Sátánì ṣe ń pa ọ̀pọ̀ òbí lẹ́kún. Ṣebí ká ní àwọn ẹ jẹ́ ká wò bí eléyìí. Ṣé báwọn tó lówó lọ́wọ́ náà lọ kọ́ ọmọ wọn sí boarding school? Àbí àwọn tí ò lówó lọ́wọ́ wọ́n lọ kọ́ ọmọ wọn sí government school, àbí níwọ̀nba tágbára wọn ká. Ṣé èní náà ti ń lọ léèwé? Àbáná? No. Tírélà dẹ̀yà ó lọ pa wọ́n mọ́bẹ̀. Mo fẹ́ mú dá yín lójú pé àwọn kan máa wà lára àwọn ọmọ yẹn tó jẹ́ pé ó lè jẹ́ pé ẹyọ kan pọ́ńdóró báyìí ní ìyá àti bàbá ẹ̀ bí. Àwọn míì máa wà ńbẹ̀ tó jẹ́ pé ọmọ mẹ́ta nínú ìdílé kan ni. Ìmí máa wà ńbẹ̀ tó lè jẹ́ pé bí á méjì péré ni wọ́n. Ipò wo ni àwọn òbí yẹn máa wà báyìí? Báwo ni wọ́n ṣe fẹ́ ṣe ilé ayé wọn? Ọ̀nà wo náà fẹ́ gbé ọ̀rọ̀ wọn gbà? Èmi ń rò ó níbi tí mo wà pé Ọlọ́run má mà jẹ́ kí asun ẹkún alẹ́ lórí ọmọ. Wọ́n náà ṣe condolence kìíní kan greeting. Ẹ gbà mí o, ṣé condolence greeting máa dá ọmọ padà? Ọlọ́run má jẹ́ káyé kí wa pẹ̀lẹ́. Gbàdúrà ń sìn kó má bàa gbàdúrà. Ẹ̀yin òbí tẹ́ ẹ jẹ gbèsè, tẹ́ ẹ jọ lọ́hùn ní nǹkan, ẹ lọ san o. Tá a bá tọpinpin àwọn òbí tí àwọn ọmọ wọn farapa, tàbí tí àwọn míì máa farapa, àwọn míì ò ní kú o. Jẹ́ kí n sọ fún ẹ, àwọn òbí mi, kì í ṣe gbogbo àwọn òbí yẹn ló dẹ́ṣẹ̀ o. Ìmí ò lè jẹ́ bàbá ló dẹ́ṣẹ̀, ìmí ò lè jẹ́ ìyá. Àtijọ́ tán ti sọ fún mi pé, tí mo ti gbọ́ nínú ẹ̀kọ́ wípé tó o bá ń ja Ọlọ́run lólè, Ọlọ́run lè fọmọ béèrè lọ́la. Àtijọ́ yẹn ni mi ti ń jẹ gbèsè ìdá mẹ́wàá bó ṣe rí mi. Láíláí. Kó jẹ́ pé mo ti ná kí n má ìyọ̀dá mẹ́wàá máa rántí kí n tó ná tán. Wọ́n máa ń fọmọ ń sàn dá mẹ́wàá lóòótọ́ o. Mi ò ṣeré o. Lọ béèrè dáadáa o. Lọ ka Bíbélì ẹ o. Ọlọ́run a máa béèrè nǹkan ẹ̀ lásìkò tó bá wù ú. Ṣé o rò pé ó lè jọ̀hún? Kó o tún jọ̀rùn lá, kó o jẹ gbogbo ẹ̀, kó o jàmàlà, kó o jẹ gbogbo ẹ̀, kó o jẹyán, kó o tún momi le, kó o wá jẹ mí nìkan kó o má san. Mo ṣe máa ń sọ. Sọ̀dà mẹ́wàá ẹ̀ lẹ́rọ̀ o, mọ̀ san lélẹ̀ o. N tí ń bi ni a máa bi ni o. Mi ò wá bí wá wàásù ìdá mẹ́wàá fún ẹ. Ṣùgbọ́n mò ń sọ fún ẹ pé bá a bá fa gbùrùgbùrù á fagbó o. Orí ẹ̀san òní, ẹ̀san òní. Ẹ̀san òní, ìdáhùn ọ̀la ni o. Ó ní mo ṣe máa sọ pé má gbéra ẹ níjà, jẹ́ k'Ọlọ́run jà fún ẹ o. Ọlọ́run ló máa ń jà fún ẹ. Ìgbà tí mo gbọ́ preaching yẹn pé wọ́n máa ń fọmọ san ìdá mẹ́wàá, mo ní Ọlọ́run má jẹ́ ń jẹ gbèsè o. Ṣé rí dáàdì ṣọ́ọ̀ṣì yín tó sọ fún ẹ pé ìdá mẹ́wàá wọn kì í san?
Well, ìgbà tí gbèsè ẹ̀ bá máa délẹ̀ tán bá máa gbà lọ́wọ́ ẹ̀. Bí adádi ṣọ́ọ̀ṣì máa wà bẹ́ẹ̀ gbà yẹn mi ò mọ̀, ṣùgbọ́n gbọ́ orí àwọn do's and don'ts kan wà tó jẹ́ pé wàá ti fojú rénú ẹ̀. Àwọn ohun olúwa míì wà táwọn òbí ti máa gbọ́n kí náà sọ jàre. Kò ní jẹ́ lógún nítorí pé kí ni bí àwòlé kan ti gbẹ́ ẹ ní wọ́n ti gbẹ́ ẹ ní orírí. Ó yá send kẹrì ṣí ẹ bá ti ṣèyẹn tán kó sọ fún mi kó bá ń gbé kí n gbé sípò. Bí a torí tí wọ́n ti sọ pa 419 ni wọ́n, oníjìbìtì ni wọ́n, olórí kinní kan ni wọ́n, bí a ń torí ẹ̀ ni. Ó a máa kódà mẹ́wàá ẹ̀ fún tálákà, irọ́ ni o. Lọ ka bíbélì ẹ o. Go and do what? Go and read your Bible. Èmi máa ń sọ òótọ́ nítorí ẹ̀ ni mi ò ṣe ní multi-million viewer o. Mo dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run ò fún mi lérò àṣàyàn làwọn èèyàn tó fún mi. Torí wọ́n tí wọ́n ti kọ́lé yín kéyín mọ́ ju méjì lọ lẹ́nu tó bá ti ṣe jẹran ó ti tó. Ẹ ti gbọ́ bẹ́yẹn. Adédoyin, the mother said, wọ́n ti sọ òun di àgbọn alẹ́. Ó lè jọmọ kan ṣoṣo pọ́ndóró tó bínú. Àwọn ohun olúwa tó tiẹ̀ ti gbọ́ sẹ́yìn lórí àwọn ọmọ ẹ̀ ṣó ṣe. Wọ́n lè ní mọ́mì ẹ lọ ṣe báyìí sí inú ìjọ Ọlọ́run nítorí àwọn ọmọ yín. Mọ́mì ẹ lọ ṣe báyìí fáwọn oníbàárà nítorí àwọn ọmọ yín. Mọ́mì ẹ lọ ṣe báyìí. Ṣé gbogbo ẹ̀ ló ń pamọ́ bí òfin? O mọ̀ pé àṣeélẹ̀ ńlá bọ̀ wá. Àwọn nǹkan tá a kà kún yìí ọjọ́ ìdáhùn ẹ̀ wà. Ó dàbí ẹni tó gbóhùn olúwa tó yí igi ọrùn pé ṣolúwa ló sọ̀rọ̀. Bó tiẹ̀ béèrè lásán gan pé ṣolúwa ló sọ bẹ́ẹ̀. Ẹ̀san wà o. Ó dàbí kéèyàn máa interrogate ẹ̀mí mímọ́ ni. Ẹ̀mí mímọ́ sọ̀rọ̀ ìwọ sọ pé ó fẹ́ máa yiri ẹ̀ o. Ẹ jẹ́ ká bára wa sòótọ́. Ẹ rí àwọn ọmọ tí wọ́n kú yìí kò sí òbí nínú wọn lọ́dún yìí tí wọ́n máa sọ pé òun máa sọ ọmọ nù bẹ́ẹ̀. Ṣùgbọ́n àtorí nǹkan ṣèkan lọ́lọ́run. Bí Ọlọ́run bá fẹ́ kó àwọn èèyàn rẹ̀ yọ, ó lè dìídì ṣe wọn mọ́ ibi tí wọ́n wà yẹn pé kán má lọ lane time yẹn. Mo mọ Ọlọ́run tí mò ń sìn. Torí kí ewu yẹn lè gborí wọn kúrò. Ṣùgbọ́n ẹ lọ tọpinpin àwọn ìdílé tí ìṣẹ̀lẹ̀ ibi ìṣẹ̀lẹ̀ sí. Something is fishy. Ó ní mo ṣe máa ń sọ fún wa wípé ẹ jẹ́ ká wá Olúwa nígbà tí a lè rí o. Ẹ pè nígbà tó wà nítòsí o. Jẹ́ kí aláìṣòdodo kó kọ ọ̀nà ìṣòdodo sílẹ̀. Ẹ dúró ti Ọlọ́run lásìkò. Ẹ gbàdúrà kẹ́ ẹ má bàa gbàdúrà. Bàbá jayé mọ níwọ̀nba torí ọjọ́ ọ̀la. Ìyá jayé mọ níwọ̀nba nítorí ọjọ́ ọ̀la. Ọmọ ẹni lọ́la lóòótọ́. Ṣùgbọ́n àwọn nǹkan wo làwa náà ń ṣe láti fi ra ọ̀la wa padà? Ọdún kan bí ọdún mẹ́ta sẹ́yìn Olúwa ránṣẹ́ kan pé kí gbogbo òbí kí wọ́n ra ago ìgbàlà sórí òkè yìí lórúkọ àwọn ọmọ wọn, kán wá forúkọ àwọn ọmọ wọn ránṣẹ́. Ẹ̀yin wo lẹ rántí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yẹn? Bíi 2 years or 3 years ago ni. Ṣé kò ṣe 2019? Ṣé kò ṣe 2019 àbí? Èmi dẹ̀rẹ́ mo ní pọ́lísì kan tólúwa bá ti rán mi níṣẹ́. Mo máa sọ bó ṣe ní sọ yẹn ni mo ṣe máa sọ.
ó gbà ó gbà kò sí nǹkan kan lára tèmi. No, yeah, kò sí nǹkan kan fẹ́mi. Èmi ò kàn ní rú, mi ò ní rú òfin yẹn ń tèmi. Èmi náà máa ṣe torí mo mọ̀ wípé ọjọ́ ẹ̀san ń bọ̀. There are so many things tẹ́lòmíì ti ṣe tó ti fi ra ẹ̀mí ẹ̀ padà. Ṣùgbọ́n o ò ká kún pé nǹkan kékeré tó ṣe yẹn ó lè ra ẹ̀mí ẹ̀ padà. Òun ni mo ṣe máa ń sọ wípé ẹnikẹ́ni tó bá dúró ti Ọlọ́run kó dúró ti dáadáa o. This Adedoyin girl asked the mother to hug her. When the mother was already going out, she said she entered the house back to give her the hug. That is the last time she is gone forever. The only child they have. Ó mọ̀ pé ọba torí nǹkan ṣèkan lọ́lọ́run. Sórí ẹ lọ béèrè lọ́wọ́ àwọn pé kò sí òbí tí ò ní àmì ara tí nǹkan burúkú bá fẹ́ ṣẹlẹ̀ sí àwọn ọmọ. Àfòbí burúkú, àfòbí tó bá jìnnà sọ́lọ́run. Ìmí wọ́n lè ti máa jíṣẹ́ pé wọ́n lè ti máa sọ̀rọ̀ ìran ní ṣọ́ọ̀ṣì wọn pé ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ ká gbàdúrà báyìí o, ẹ jẹ́ ká ṣe báyìí nítorí àwọn ọmọ, ẹ jẹ́ ká gbààwẹ̀ ọjọ́ kan o, lórúkọ Jésù ànísọmọnù o. Rántí ọjọ́ tí mo láàárọ̀ kùtùkùtù nínú prógráàmù wa tá à ń ṣe morning devotion. Abẹ́ ti gbàgbé ọjọ́ tí májẹ̀mú rán mi sí gbogbo èèyàn. Ẹlòmíì máa wo prógráàmù yẹn, ó máa gbé tí kò bẹ́ẹ̀ ni. Kí náà san bí báyìí? Ibi yóò ṣe ṣọ́ọ̀ṣì o. Irọ́. Whereas ó lè jángẹ́lì tá a rán sí ẹ ní táìmù yẹn pé kó lọ gba ìdílé ẹ̀ lánàá. Ṣùgbọ́n nítorí ọkàn ọ̀tẹ̀ ò ní lè dúró gbọ́ tán. Mo rántí láàárọ̀ ọjọ́ mo ní Olúwa ní kí a gbàdúrà o. Olúwa má jẹ́ ń fi òkú ọmọ, má jẹ́ ń fòkú ọmọ ṣọdún. Abẹ́ ti gbàgbé. Ní ìdájí kùtùkùtù ni mo bẹ̀rẹ̀ sí pariwo bí ẹni tán so pamọ́ jú. Ẹ jẹ́ á gbàdúrà gbogbo àgbáyé lolúwa rán mi sí, Olúwa ṣàánú mi, má jẹ́ ń fòkú ọmọ ṣọdún. Abẹ́ ti gbàgbé ni, èmi ò gbàgbé o. Olúwa má jẹ́ ń fòkú ọmọ ṣọdún. Mo ṣe bàtà tí mo ranjú bọ̀ bí ẹni tó fẹ́ bímọ lọ́la rẹ̀. Bí ẹni tọ́mọ mú. Ọ̀rọ̀ mi ò ta. Bẹ́ẹ̀ ni mo rántí àwọn díẹ̀ péréte lórí àdúrà yìí gbà. Ẹ ti gbàgbé pé àdúrà olódodo ń ṣiṣẹ́ agbára. Kò sẹ́ni tọ́lọ́run ò lè lò. N tí mo kárì lè má yé wọ. Ṣùgbọ́n èmi tí mo kárì nǹkan mi, mo mọ tí mo gbé. Ǹdẹ̀ mo májẹ̀mú tí Ọlọ́run bá mi dá. Ó ní mi ṣe kọ̀. Tó bá ti rán mi màá ti tètè bọ́. Olúwa ní ká gbàdúrà yìí o, gbogbo èèyàn. Màá máa pariwo ní gbogbo ayé ẹ gbàdúrà o. Màá máa pariwo ní bí ẹni tó sopa. Á lójú ti dé bóyá máa pariwo yanyanyan ni. Bẹ́ẹ̀ Ọlọ́run ò ṣe bí o. Mi ń gbà. Àwọn èèyàn ní ká yẹra wa wò. Tí ẹ̀dúró náà kan wo ló fi máa ń wo àwọn ẹ̀kọ́ Ọlọ́run tó bá ń bá pàdé lórí tọ́ngànran. Gbogbo wọn kọ́ ni same thing, no. Àwọn ìmọ́lẹ̀ wà bẹ́ẹ̀ lòkùnkùn wà. Tó bá ní discerning spirit wàá dá ìmọ́lẹ̀ mọ̀, bẹ́ẹ̀ wàá dẹ̀ dá òkùnkùn mọ̀. Mo ṣe jẹ́ nìyẹn. Mo rántí
mú jáde nínú oṣù October yẹn ni Olúwa ní kí n gbàdúrà yìí gbogbo èèyàn ẹ gbà àwẹ̀ Olúwa má jẹ́ fòkú ọmọ ṣọdún bí mo ṣe pariwo yàn ní ìdájí kùtùkùtù láàárọ̀ bí mo ṣe pa Olúwa ní ká gbàdúrà yìí gbogbo èèyàn ẹ gbà o ẹ wo manifestation báyìí nísìn Ọlọ́run má jẹ́ ká sunkún mo yín pariwo láàárọ̀ nìyẹn nínú oṣù October abẹ́ ti gbàgbé tí mo ní ká gbàdúrà sí ká fi àwẹ̀ gbé o ẹ jẹ́ á gba àwẹ̀ o ẹ jẹ́ á gbàdúrà o bí mo ṣe ń pariwo nìyẹn Olúwa má jẹ́ fòkú ọmọ tí mò ń pariwo yàn sí ìṣe pé nígbà mo ṣe náà dáàtì ní kí ló wá ṣẹlẹ̀ kí ló lè tó yàn mo ní ọmọ lẹ̀ ń sọ̀rọ̀ àwọn ọmọ màá nì Olúwa má jẹ́ fòkú ọmọ bí mo ṣe ń pariwo yàn láàárọ̀ kùtùkùtù ní ìdájí aago 5 mo ṣe ń pariwo yàn jọ́tà sọ yìí nì. Ṣé ẹ rò pé kò sọ Ọlọ́run dẹ̀ wà o Ọlọ́run wà Ọlọ́run wà Ọlọ́run wà Ọlọ́run wà mo rántí láàárọ̀ àní October mi ò gbàgbé mo ní ẹ̀yin Olúwa rán mi sáyé ẹ jẹ́ á gbàdúrà gbogbo òbí ẹ jẹ́ á fàwẹ̀ tí Olúwa má jẹ́ fòkú ọmọ ṣọdún ṣẹ́rí ìjọ́ tí wọ́n sọ news yẹn fún mi mo ní yé Olúwa o Olúwa o. Bàbá wòlíì ẹ kú iṣẹ́ Olúwa sà Prophet Fẹ́mi Joshua Fadairo Baba Goshen Land God bless you sir you're welcome thank you sir ẹ ṣé o èmi náà celebrate yín thank you sir bí mo ṣe ń pariwo nìyẹn yàn láàárọ̀ nínú oṣù October ẹ̀yin òbí ẹ jáde o ẹ jẹ́ á gbàdúrà Olúwa ní ká gbàdúrà Olúwa má jẹ́ fòkú ọmọ ṣọdún o Olúwa má jẹ́ fòkú mo pariwo ta ló ń sọ̀rọ̀ irú ẹ lọ́lọ́run rán èmi náà yá ṣe wọ̀n tí mo lè ṣe mo kúrò ní online lọ́jọ́ yẹn my own is this bí májẹ̀mú bá ti rán mi sí ayé mo máa jáde bí mo ṣe jáde yìí mo máa sọ you believe you don't believe kò sí nǹkan kan lára tèmi èmi máa pa òfin tèmi mọ́ mo máa follow ohun tí Olúwa sọ fún mi tó bá ní ìgbésẹ̀ t'Olúwa fẹ́ ká gbé máa sọ fún yín a máa ṣe àwọn tó ń gbọ́ràn wọ́n ń jèrè gbọ́ràn ó ní mo ṣe máa sọ ẹ gbàdúrà o ẹ túbọ̀ sí gbàdúrà sí o ẹ túbọ̀ sí gbàdúrà sí kí oṣù yìí tó parí o Olúwa tún ti rán mi síta báyìí ẹ gbàdúrà o jọ ìwọ òbí tó bá ń gbọ́ mi tó bá jẹ́ pé o máa ń jẹ ìdámẹ́wàá tẹ́lẹ̀ má jẹ́ tọ́dún ìfi máa parí o nítorí ọmọ ni o ìgbọràn kù sàn ju ẹbọ lọ rírú ẹbọ ni mo ń gbé ní àìrú rẹ̀ kì í gbé èèyàn ẹ má jẹ ẹnikẹ́ni ní ohunkóhun tí ọdún yìí fi máa parí o mo sọ tèmi o ẹ kíyèsí ẹ dúró nínú ìfẹ́ Olúwa ẹ má rìnà ìdọ̀tí ẹ má rìnà ibi pẹ̀lú ẹnì kejì tẹ́ ẹ bá ti dúró ní ibi tí Olódùmarè ní kẹ́ ẹ dúró sí bí ó ṣe máa sọ̀rọ̀ yín ìyanu ni ó máa jẹ́. Now mo ń lọ sí ibi tí Olúwa rán mi gan báyìí
iṣẹ́ tí Olúwa rán jáde rèé. Mo gbàgbọ́ pé gbogbo ọmọ Ṣílò ló wà níbí. Torí mi ò ní repeat ara mi. Mo máa sọ ní yàrá agbára ní alẹ́ Thursday. Màá sọ ní yàrá agbára ní alẹ́ Thursday. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Màá sọ ní yàrá agbára ní alẹ́ Thursday. Tí n bá ti sọ ní yàrá agbára lálẹ́ Thursday, tó bá tún ti di ọjọ́ Friday lọ́sàn-án, tá bá ti wà lórí òkè, màá tún sọ again. Ó jẹ́ mẹ́ta. Èní ni àkọ́kọ́. Alẹ́ Thursday, tó bá di ọ̀sán Friday, màá tún sọ ní around 3 p.m. yẹn. A wà ní online, a ṣe bí Olúwa ṣe ní ká ṣe. Now, ẹ̀yin òbí tẹ́ ń gbọ́ mi. Àwẹ̀ ọjọ́ kan lọ́jọ́ Friday. Parents, you are on fasting on Friday. Aago mẹ́ta ọ̀sán tá bá parí àdúrà lẹ máa tó break. Gbogbo àwọn ọmọ yín yẹn, ẹ make sure pé kọ́sẹ̀ tó parí ẹ jẹ́ kán gba àwẹ̀ ọjọ́ kan. Àwẹ̀ ò lè pa wọ́n o. Àwẹ̀ ò lè pa wọ́n o. Wọ́n lè gbà di aago 12. Wọ́n lè gbà di aago 3. Ìtẹ́ bá rí pé ó ti grow ẹ jẹ́ kó gbà di 3 yẹn. Àwẹ̀ ò lè pa àwọn ọmọ yìí, ẹ jẹ́ kán gbà àwẹ̀ di 12. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, ẹ rí pé mo ń sọ ń sìn. Mo ṣe pariwo lọ́jọ́ kìíní àná tí mò ń fẹ́ fún bọ̀bọ̀ òréré o. Ani mọ́mì Ṣílò tún ti dé. Mo tún ti dé o. Ẹ gba àwẹ̀. Ẹ̀yin kọ́ Ọlọ́run. Ẹ gbé ìpàdé sílẹ̀ nítorí ọmọ. Kókó àdúrà tí Olúwa fún mi fún gbogbo ayé rèé o. Olúwa jọ̀ọ́ má jẹ́ kí n fi òkú ọmọ ṣọdún. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó ń fòkú ọmọ ṣe ọdún lọ́wọ́lọ́wọ́ báyìí, because òkú ọmọ náà fi ṣọdún báyìí o. Òkú ọmọ náà fi ṣọdún. Ọmọ ọdún 3 lè gba àwẹ̀ di aago 12 o. Bẹ́ẹ̀ ni. Wọ́n lè gbà, kò sí ní tí ó ṣe wọn o. Ọmọ ọdún 3 ó lè gba àwẹ̀ di aago 12, kò sí ní tí ó ṣe. Kò sí nǹkan tó máa ṣe. Ọlọ́run má jẹ́ ká rọrùn pé ọmọ wa wà lọ hospital wọn lè jẹun. Mo wí tèmi o. Ẹ̀yin tẹ́ ń fọmọ lọ́mú, ẹ gba àwẹ̀ o. Ẹ gbà di 12. Ẹ gba àwẹ̀ o ẹ̀yin òbí. Mo sọ o. Mo ké o. Mo pariwo. Ẹ gba àwẹ̀ yìí di aago 12. Tó bá rí pé agbára gbogbo yìí gan ni kẹ́ ẹ kó sínú àwẹ̀ yìí. Ẹ gbà di 12. Olúwa jọ̀ọ́. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Má jẹ́ ń bá wọn fòkú ọmọ ṣọdún. Níwọ̀nba èyí tó kù kọ́dún yìí ó parí. Má jẹ́ ń fòkú ọmọ ṣọdún. Ẹ kó gbogbo wọn sákàtà ẹ báyìí kẹjọ máa gbà ní aago 3 tá máa pàdé ní ọjọ́ Friday yẹn. Jẹ́ kí gbogbo wọn jókòó yá wọn á ti dé láti school. Àwọn iléèwé mi máa gbọ́ludé. Àwọn míì ti ṣe party lọ́sẹ̀ tó kọjá. Oh yeah, everybody sit down. Children, come. No food today, oh. Tomorrow there's not going to be food. We are fasting to 3 o'clock, yo. Everybody, no food, oh. Wọ́n ti máa mọ̀ sílẹ̀. Ẹ gba àwẹ̀ kẹ́ má bàa gba àwẹ̀ o. Mo sọ o. Ìjẹ́ ó jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ àti kejì báyìí. Ó kù ẹyọ kan. Àkọ́kọ́, ẹ̀yin òbí ẹ gba àwẹ̀. Ìgbésẹ̀ kejì, jẹ́ kí àwọn ọmọ rẹ náà gba àwẹ̀. Ẹ gba àwẹ̀ o ẹ̀yin obìnrin ní Nàìjíríà. Mo kúkú wí tèmi. Wégèlè òde níwọ̀n o, má jẹ́ kán fọmọ ẹ̀dín kàrà jẹ. Èmi ò ní kó o má lo òde o. Má kó tì mí rọ́ǹgì o. Arólóde yọ̀. Abólóde fẹ̀ lójú ìwọ ló mọ̀. Ṣùgbọ́n má jẹ́ kí wọ́n fọmọ ẹ̀dínran jẹ o.
ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti renew strength wọn lọ́dún yìí nìyẹn. Àmì ti yẹ kó ti máa sọ fún yín láti táìmù ti sí fẹ́stà yẹn, ó yẹ kẹ́ ẹ ti máa mọ̀. Kò tí ì pẹ́ síra wọn, ọmọ bíi 17 náà ó tún gbẹ̀mí mì. Ó yẹ kẹ́ ẹ ti máa fura pé something is wrong. Ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ tí ò yé yín. Ó yẹ kẹ́ ẹ ti máa get láti gbẹ̀yìn. Ẹ̀yin òbí, mo pariwo. Ẹ gba àwẹ̀ o. Ẹ gba àwẹ̀, Olúwa má jẹ́ n fòkú ọmọ ṣọdún o. Kálá ara wọn tó lè sponsor radio program, ṣé bí n bá máa lọ báyìí, màá máa lọ láti ìlú sí ìlú, màá máa kéde. Gbogbo òbí ẹ gba àwẹ̀ o. Ẹ gbàdúrà lópin ọdún, Olúwa má jẹ́ n fòkú ọmọ ṣọdún o. Ẹ gba àwẹ̀ ọjọ́ kan pẹ̀lú àwọn ọmọ yẹn, jẹ́ kí gbogbo àwọn ọmọ náà gba àwẹ̀ o. Ó parí. Ó parí. Ṣé bí n bá máa kéde from one place to another. Mo wí o. Tó bá jẹ́ nu voice note náà ni, mo máa ṣe voice note yìí, màá send ẹ̀ sí ẹ̀yin èèyàn mi. Ẹ pín káàkiri. Ẹ pín voice note ẹ̀ káàkiri. Ẹ ti gbọ́, 7 children also died in Egypt at Badagry 2 weeks ago. Mọ́tò yẹn lọ́ọ̀kì mọ́ wọn, òkú wọn ọlọ́padà yọjú. Wọ́n fọ́ mọ́tò wọn gan nǹkan tó mọ̀. Ọmọ méje míì tún kú ní Badagry. Mọ́tò lọ́ọ̀kì mọ́ wọn, òkú wọn náà kó jáde. Ṣé ẹ ti gbọ́? Mo pariwo o, mo dẹ̀ sọ ń tólúwa ní sọ o, ọwọ́ yín ló kù sí ẹ̀yin òbí o. Àgbọ̀ngbọ̀n tínú lẹ́lòmíì máa gbọ́rọ̀ yìí. Toró oní bàbá nígbẹ̀jọ́. Bàbá yẹn máa padà dojú tiẹ̀ ńgbà bá gbọmọ gan lọ́wọ́ bàbá kò ní rí tiẹ̀ rò mọ́. Mo ń sọ fún ẹni. Gbogbo ẹ̀yin ikọ̀ Ọlọ́run, ẹ gbé ìpàdé kalẹ̀. Ayé fẹ́fẹ́ rí ti kọ́lẹ̀ wá yìí o. Òpin ọdún yìí rò lórí ọmọ o. Mo sọ o, mo wí tèmi bí mo ṣe ké gbàǹjarì jáde náà rè. Gbogbo bí ẹjẹ́ àgbàdo Olúwa má jẹ́ fòkú ọmọ ṣọdún l'October. Ní October bí mo yẹ pariwo rè o. Ìkìlọ̀. Èmi ti sọ tèmi ṣá. Kí Olúwa kó bù sí ọ̀rọ̀ rẹ̀. Number 3, gbogbo ọmọ orí òkè pátápátá. Iṣẹ́ láti dé ta fẹ́ ṣe báyìí. Ó dẹ̀ wà urgent. A dẹ̀ gbọ́dọ̀ ṣe. Kí náà máa ń pè 48 hours, that's 2 days. A gbọ́dọ̀ ṣe láàrin 72 hours, that's 3 days. Àbí? Ṣó pé bẹ́ẹ̀ yẹn? 72 hours ni. So 72 hours jẹ́ how many days? Ọjọ́ mẹ́ta. Ṣọjọ́ mẹ́ta nìyẹn. Gbogbo ọmọ orí òkè yìí pátápátá. Iṣẹ́ tẹ́ fẹ́ ṣe o. Lọ sí orí pẹpẹ kó lọ gbé bíbélì ńlá yẹn wá fún mi. Èdìdí lolúwa ní ká lò. Mi ò mọ̀ bá ṣe fẹ́ ṣe o. Mi ò mọ̀ o. But èdìdí lolúwa ní ká lò. Gbogbo ọmọ orí òkè yìí ni o. Bí o wá fẹ́ di ọmọ orí òkè yìí o ṣe ń gbọ́, wọ́n náà fẹ́ ṣe, wàá sọ fún mi. Then we go ahead with it. Gbàjẹ́ kan gbé bíbélì yẹn dé. Kí wọ́n tó gbé bíbélì yẹn dé, ẹ jẹ́ ká gbàdúrà yìí. Olúwa lópin ọdún yìí, má jẹ́ n fòkú ọmọ ṣọdún. Ẹ gbàdúrà o. Ẹ gbà á. Olúwa ṣàánú mi. Olúwa lópin ọdún yìí, má jẹ́ n fòkú ọmọ ṣọdún. Ṣé ń gbàdúrà yẹn? Olúwa má jẹ́ n fòkú ọmọ ṣọdún. Ẹ̀mí mímọ́ ṣàánú mi, má jẹ́ n fòkú ọmọ ṣọdún. Ẹlẹ́dàá ṣàánú mi, má jẹ́ n fòkú ọmọ ṣọdún. Olúwa ṣàánú mi láàárín àwọn òbí, má jẹ́ n fòkú ọmọ ṣọdún. Ẹ̀rí Báíbù ìgbé wá. Olúwa ṣàánú èmi o, má jẹ́ n fòkú ọmọ ṣọdún o.
bíbélì yìí la máa rà. Ìlú ni mo rà lọ́jọ́ yẹn o. Ṣé kò ṣe 16.5? Dàpé 16.5 ni mo rà. 16, yeah. Bí a 16.5 sí 17,000 ṣá. Bible tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́ mi bí a 16.5 sí 17,000 ni. Kò ń ṣe bíbélì tó wọ́n o. Àbò wọn lọ́dọ̀ ẹ. Òun la máa rà. Orúkọ àwọn ọmọ ẹ ni wọ́n máa fi ránṣẹ́. Orúkọ dáàdì, orúkọ mọ́mì àtàwọn ọmọ. Òun làwa máa kó sínú bíbélì yìí. Àwa tẹjọ sórí pẹpẹ. Olúwa, dípò kí ayé fi pósí ṣe ẹ̀bùn fún wa lópin ọdún yìí. Olúwa, fi ọ̀rọ̀ rẹ ṣèdìdí ẹ̀mí àwọn ọmọ wa. Fi ọ̀rọ̀ rẹ ṣèdìdí ìdílé wa. Fi ọ̀rọ̀ rẹ ṣèdìdí ayé wa. Ó parí o, ntolúwa ní sọ nìyẹn o. Jọ̀wọ́ bá ń gbé Bible yìí padà. Ta ló ní béèrè? Èmi ò ń rojọ́ púpọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀. I don't have time. Bíbélì yìí ló máa rà. Mo ti sọ iye tó ń tà fún ẹ. Gbọ́jọ́ má kàn mí lójú, má rush mi o. This Bible, you are going to get it in the name of your family. You will send to me the name of your family. Irọ́ kò sí tó kàn mí pẹ̀lú àbúrò dádì ẹ o. Mi ní business pẹ̀lú àbúrò dádì ẹ. Mi ní business pẹ̀lú àwọn ọmọ yẹ ẹ o. Rárá o. Ẹ má da ọmọ pọ̀ wọ́ọ̀dù o. Mo ní business pẹ̀lú ọkọ, aya pẹ̀lú àwọn ọmọ, ó tán. Mi ò dẹ́jà tí Olúwa bá ti ní sọ ni màá sọ. Ṣó yé wa? Bíbélì yìí òun ló máa ní. Ó ti yé tó ń tà. Má ra bíbélì tó bá wọ̀n ẹ́. Bíbélì yìí ni kò rà. Yìí tó tóbi dáadáa bí eléyìí ni kò rà. Oríṣiríṣi bíbélì ló wà. Gbọ́n èyí tó tóbi bí eléyìí, òun ni kò ṣe kíni, òun ló máa rà. Ṣọ́rọ̀ mi yé? You will now send me the name of your family. Ọkọ, aya pẹ̀lú àwọn ọmọ. Orúkọ yìí la wá máa fi sínú bíbélì. Mo ti sọ fún yín Bible yìí ò wọ́n 16.5 sí 17,000 ni, ṣùgbọ́n mo sì máa rántí pé 16,000 ni mo rà. How are you children? God bless you. Aṣọ tí ẹ dà. Ẹ ti bọ́. Ẹ pẹ̀lẹ́ kú ọdún èní o. Do you hear what I'm saying? So mo máa repeat here. Ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ mo máa tún sọ again ní ọjọ́ Friday láago 3. Má dẹ̀ sọ lórí Zoom ní ọjọ́ Thursday. Ẹ jọ̀ọ́ má dẹ́jà o. Ó wá pé mo yẹ wá rẹ́rìn mi lélẹ̀. God bless you all. Ṣùgbọ́n sáré gbàdúrà yìí kí n tó gbàdúrà lé torí mo ní iṣẹ́ tí mo fẹ́ sáré ṣe báyìí. Olúwa, má jẹ́ fòkú ọmọ ṣọdún. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Ẹ yára gbàdúrà ẹ̀yin òbí tẹ́ wà ń bí. Ó yá. Olúwa ṣàánú mi. Má jẹ́ fòkú ọmọ ṣọdún. Ẹ̀mí mímọ́ gbà mí, má jẹ́ fòkú ọmọ ṣọdún. Olúwa ṣíjú àánú wò mí. Gbà o. Jésù Olúwa wa. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ó yẹ kó máa kọ́lẹ̀. Kó dẹ̀ mú nǹkan tí mò ń sọ. Within 72 hours, you have to do it. Time starts now. Mo sọ fún yín 72 hours. Tó bá jẹ́ pé Àkúrẹ́ nìwọ wà, lọ ra bíbélì ńlá bí eléyìí wá. Kó kọ orúkọ àwọn ọmọ ẹ̀, kó kọ sínú ẹ̀. Kó kọ tọkọ ẹ̀, kó kọ tìyàwó, kó kọ síbẹ̀. Kó gbé wá sórí pẹpẹ. Ìyẹn tó bá jẹ́ pé Àkúrẹ́ ló wà. Kò lé o. Àdàfo ṣùgbọ́n yìí ń tẹ̀sí l'Ákúrẹ́ tọ̀nà yín jìn. Ó ní mò ń sọ báyìí o. Lórúkọ Jésù, ojú òní tì wá. Ẹ jẹ́ ká tún gbàdúrà ilé ẹ̀kan sí i. Mo rò pé àwọn tó wà ń bí yẹn iye wọn máa ṣí ni. Gbẹ̀yìn tẹ́ wà ń bí ó dà pé iye yín ṣí. Ẹ lè sọ fáwọn tí ọmọ wọn kú ní títírélà pa. Àbí ẹni tí ọmọ 7 sọnù lọ́wọ́ ẹ̀ pé kó má yẹ ẹnu tó bá gbóhùn àdúrà. Iye wọn máa ń tètè ṣí. Ẹ pariwo níbi tẹ́ wà. Bí mo ṣe pariwo yàn rè láago 5 ìdájí ọjọ́ ọ̀ndì. Mo rán bí àmì ìrántí déètì l'October.
ẹ jẹ́ ká gbàdúrà Olúwa má jẹ́ fòkú ọmọ ṣọdún bí mo ṣe ń pariwo yẹn rè àbó ti gbàgbé bí mo pariwo lọ́jọ́ yẹn ṣùgbọ́n àgbọ̀ngbọ̀ tínú lẹ máa ń gbóhùn Olúwa lẹ́nu wa ẹ mọ̀ páwo ní ṣọ́ọ̀ṣì ńlá àwa tí Ọlọ́run ò pè àbí àánú ẹ ṣe mí jókòó dé ibi tí wọ́n ti máa fi ẹ̀ṣẹ̀ sí tó máa gbọmọ lọ́wọ́ ẹ kójú ẹ tó là yẹnu ẹ bí ó wà Olúwa má jẹ́ n fòkú ọmọ ṣọdún mo kọ̀ láti fòkú ọmọ ṣọdún ààyè ọmọ ni mo fẹ́ Olúwa ṣàánú mi òbí ni kó gbà òbí ni o òbí gbà Olúwa ṣàánú mi má jẹ́ n fòkú ọmọ ṣọdún ẹ̀mí mímọ́ ṣàánú mi ààyè ọmọ ni mo fẹ́ mo kọ̀ láti bá wọn fi òkú ọmọ ṣọdún láyé mi ẹ gbàdúrà yìí dáadáa o Olúwa má jẹ́ n fòkú ọmọ ṣọdún mo kọ̀ láti ṣòfò lọ́dún yìí mo kọ̀ láti ṣọ̀fọ̀ lórí àwọn ọmọ mi Olúwa má jẹ́ n fòkú ọmọ ṣọdún ẹ̀mí mímọ́ ṣàánú mi o má jẹ́ n fòkú ọmọ ṣọdún lórúkọ Jésù Olúwa wa bí a ti wí bẹ́ẹ̀ lórí o mo súre fún gbogbo ọmọ lórúkọ Jésù ẹrù ògo tẹ́ ẹrù yìí ẹ̀ ní ṣubú dànù ló wá ń sọ nǹkan kan fún mi lénìí nípa èdìdí ògo ìwé èdìdí ògo jẹ́ connection láàrin wọn àti Ọlọ́run nítorí wáyé wá jẹ́ tí wọ́n fi ń pè ẹ́ lólógo òun ni èdìdí ẹ rí ìwé èdìdí yìí tí ayé bá rí mú nígbà míì wọ́n lè yá dànù ìwé èdìdí míì wọ́n lè sọ sómi àràwọ láyé ò lè dá mo wá wí sínú ayé ẹ̀yin èèyàn yìí o children say amen we are here. ẹ pe orúkọ Jésù bí ẹ̀mí mọ́ ṣe ní ká gbáre Olúwa má jẹ́ kí ayé ó rí ìdí ògo mi má jẹ́ káyé ó rí ìdí ògo àwọn ọmọ mi má gbà fún ayé láti fa ìwé ògo àwọn ọmọ mi yá o ìwé ògo èdìdí ògo yóò gbọ́dọ̀ fàyà o má gbà fàyè o Olúwa má gbà má jẹ́ kán rí ìdí ògo àwọn ọmọ mi má jẹ́ kán rí ìdí ògo àwọn ọmọ mi o ìwé èdìdí ògo àwọn ọmọ mi Olúwa má jẹ́ ká yóò fàyà o má jẹ́ ká yóò fàyà o lórúkọ Jésù Olúwa má jẹ́ ká yóò fa ìwé èdìdí ògo àwọn ọmọ mi yà Ẹlẹ́dàá mi ṣàánú mi o má jẹ́ ká yóò fa ìwé èdìdí ògo àwọn ọmọ mi yà lórúkọ Jésù Olúwa wa lórúkọ Jésù Olúwa wa òbí tó ṣàmì mo wí lórúkọ Jésù ẹ ò ní fojú sunkún ló ṣàmì bí eléyìí tí wọ́n bá fẹ́ fún Daniel lábẹ́rẹ́ ó ti máa bẹ̀rù sílẹ̀ tí abẹ́rẹ́ yẹn bá wá wọ inú ihò ìdí ẹ̀ á pariwo nọ́mà bá dẹ̀ dáa kó pariwo kó ṣàmì lópin ọdún yìí àti èmi àti ẹ̀yin tẹ̀ ń wò mí ní ojú Facebook ojú Tangaran àti gbogbo ẹ̀yin tẹ̀ wà lórí àpáta yìí lọ́wọ́lọ́wọ́ mo wí sínú ayé gbogbo yín lórúkọ Jésù a ò ní fojú sunkún ọmọ. Bíbélì wípé àwa kì yóò kú bí kò ṣe yìí kí àwa kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa ìyè làwa yàn o a ò yọ ikú nítorí ìdí èyí ni mo ṣe sọ Olúwa ìwọ ló sọ nínú ọ̀rọ̀ rẹ wípé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè gbogbo ọmọ orí òkè yìí nílẹ̀ yìí àti lókè òkun a kó wọn sínú èdìdí ọ̀rọ̀ rẹ torí ọ̀rọ̀ rẹ nìkan ló ń gbani là láyé Olúwa a fẹ́ kó bá wọn sàmìyè sí wọn lára àmì ọ̀rọ̀ rẹ wípé irọ́ o ikú ò tọ́ sílé yìí ọmọ ìyèrè o rí ọ̀rọ̀ mi lórí ẹni ò rí àwòrán ọ̀rọ̀ mi lára ẹni
Olúwa èyí la béèrè fún má jẹ̀mú orí òkè yìí ó yá ṣe ìdìdí ẹ̀. Nítorí wípé bí ayé àti ọ̀run bá ń kọjá kínkínní nínú ọ̀rọ̀ rẹ̀ ò ní lọ láìṣẹ. Ọ̀rọ̀ rẹ̀ ní rere lórí ọmọ, lórí ọkọ, lórí aya. Jésù jẹ́ ó ṣẹ mọ́ wa lára. Lópin ọdún yìí a ò ní sunkún. Ó ti dára fún wa lórúkọ Jésù Kristi Olúwa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you all. Thank you. And bye for now. A máa ríra lórí Zoom ní ọ̀la. Thank you. Thank you. Thank you. If you have any question, just go and drop your question on WhatsApp. Ẹ ṣé o.